possible bẹ́ẹ̀ bá lè wọ àárọ̀ Friday ni a máa ń rìn lọ́fíìsì wa mi báyìí ó kọjá pé kẹ́ tó lè rí Babátúndé Balógun consultation yẹn máa san which is naira ẹ kú kalẹ̀ sá ẹ ṣé. Hello. Ẹ kalẹ̀ mà. Pa rédíò yín yẹn. Nǹkan tí mo fẹ́ sọ ni pé mo bí ọmọ kan tẹ́lẹ̀. Ṣé ọmọ yẹn wá wà ní èkó ó bímọ báyìí? Ẹni mo wá lọ́dọ̀ ẹ̀ nígbà tí ọkọ ò wálé tó wálé tọ́ sí i lọ ni mo ṣe pèsè ní èkó. Ẹ bí ọkọ fọkùnrin tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni wá wà ní èkó ọmọ yẹn wá bímọ báyìí. Nílé ọkọ tiẹ̀. Bẹ́ẹ̀ ni ó fẹ́ di first round. Ọkọ mi wá nígbà tí ọkọ ò tí ì yọjú sí mi pé ṣó lẹ́tọ̀ọ́ kí n lọ mo wá ní màá pèsè ní ètò láti bẹ̀rẹ̀. Àgbékalẹ̀ yẹn ò tí ì yé mi dáadáa. Ẹ ti wà ní ọkọ mi báyìí. Bẹ́ẹ̀ni. Ọmọ tó dẹ̀ bímọ yìí kí ni éèjì ẹ̀ ṣó gboyún ni àbó ti ṣe marriage àbẹ́ẹ̀ tí ìmọ̀kọ rárá. 24 years ni ìgbọ́dọ̀ parọ́ fún yín kò tí mọ̀kọ wálé ó pè mí pé mi lóyún ibẹ̀ ni kó mọ̀kọ wálé kò wá tó fi bímọ. Kò wá sọ́dọ̀ yín tó fi bí ọmọ. Bẹ́ẹ̀ni. Ṣé ilé ọkọ yẹn ló wà báyìí? Ó wà ń bẹ̀ báyìí. Ẹ mọ̀ tẹ́ máa ṣe. Monday sí ní lẹ́yìn ẹ̀. Ẹ mọ̀ tẹ́ máa ṣe mà. Ẹ ní sọmọnù ẹ ṣàmì. Ọkùnrin lè bí àìmọye ó lè bí ọmọ ọgọ́rùn-ún ọmọ láàrin ọdún kan tí máa ń já pókì. Ẹ̀yin obìnrin ẹ̀ lè bí jù kan lọ láàrin ọdún kan ẹ mọ̀jà tanra wa. Ó mọkọ wálé kò mọkọ wálé bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ̀rọ̀ sí létà ẹjọ́ ẹ lọ wò ná ẹ wo kò tó wà. Ṣé ti gbọ́ mà ẹ lọ wò ná kẹ wo ipò tó wà. Ọkọ yẹn tó sọ wípé kẹ má lọ ẹ̀ torí kò tí mọkọ wálé yẹn kò yẹ kán ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ tí ẹ̀bù tẹ́ ẹ̀bù ọkọ ẹ̀ tẹ́ ẹ̀bù ọ fámílì ọkọ ẹ̀ tẹ́ kọ́kọ́ lọ wọ àlàáfíà ẹ̀ náà. Ṣé ti gbọ́ mà mo sì jẹ́ nìyẹn mà. Mo ti gbọ́ ṣe ìmọ̀ràn yẹn máa ń wọ̀ mí létí ló jẹ́ kémi náà pé wọlé. Ẹ ṣé mà. Ẹ ṣé mo dúpẹ́ ẹni báwọn inú mi sọmọ mi. Àmín. Ẹ ṣé dáadáa. Ṣùgbọ́n tó bá tara ẹ lọ́pọ̀ fún ọkùnrin tẹ́ bá tara yín lọ́pọ̀ tán ìwọ tó tara ẹ lọ́pọ̀ fọkùnrin mọ̀jì kí n tán ó yẹ yí àwọn òbí ẹni ó kábánà àwọn òbí ẹni ó kábánà àwọn ó tún sún níná ó tún gún léṣo ó tún wá sún níná ìwọ tó bá tara ẹ lọ́pọ̀ fọkùnrin tó bá rẹ ní sọ fún ẹ kó gbọ́ lálẹ́ yìí ìdájọ́ ni wọ́n tó kọ́. Hello. Ọkọ ètò ọmọ ọba wa tó tún bí lájú. Ṣé kí mo dà níyìn mà? Ọkọ ètò sà nǹkan tí èmi fẹ́. Ṣé single mother níyìn mà? Bẹ́ẹ̀ni sà. À ń gbọ́ yín mà. Bẹ́ẹ̀ sà, ó ti lé ní ọdún mẹ́ta báyìí tí ọkọ èyí kò ṣe é pé ẹ̀sìn ti lọ. Òkòkò fún ẹ̀kọ́ mi. Wọ́n á tún dé ìfèsì fún ọmọ ìgbé orí ọmọ mẹ́rin láti ọdún fún ọwọ́. Ó gbọ́ yín o, mo ṣe tọ́lọ́ wọn. Wọ́n ní kí n dé ìgbésẹ̀ mi ní gbogbo kí n mú ọ̀pọ̀ mi àti pé dúró láti ọ̀dọ̀ àwọn ọmọ mi. Ọkọ yìí kò ní olé láti gbà wo. Ó ti gbé lọ́dún mẹ́ta báyìí. Nínú oṣù kẹta ló fi ọdún mẹ́ta. Ṣé ní tọkọ yìí kọ́lẹ̀ ń gbé mà? Rárá àwọn alẹ́ sí yẹn. Níbo lọkọ yín wà báyìí mà? Ọkọ mi ò sí ní ìdílé. Ṣé ńgbà tí wọ́n kò Nàìjíríà tí wọ́n travel yẹn ṣé ẹjọ́ mọ̀ ń pẹ́ náà ìdàbọ̀kànjá yín lẹ̀ ẹ̀ka kọ́kọ́ mi ti wà ń lù báyìí? Wọ́n kàn sọ fún mi fọ́kọ mi ti wà ń lù báyìí kò sọ fún mi wọ́n kàn lẹ́yìn travel. Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ṣe lọ, ó náà yẹ kó bẹ́ẹ̀ fẹ́ ṣiṣẹ́ lọ. Ó sọ fún mi fẹ́ ṣiṣẹ́ lọ. Mo lọ wà mà. Àwọn sáàdì ara kan ti ní wọn. Ṣé láti ìgbà yẹn wọ́n ń pè yín àbí wọ́n pè yín? Ajọ́ ń pera, wọ́n pè mí lẹ́kọ̀ọ̀kan, ní ìmọ̀ àpè. Ṣé wọ́n bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ sẹ́ndì owó sáwọn ọmọ wọn? Bẹ́ẹ̀ ni ó ṣe ìkílẹ̀ lọ́gbà rẹ̀ ṣe mọ́ ìṣòro. Lórí àwọn ọmọ àtẹ̀yìn náà. Àwọn ọmọ nìkan, àwọn ọmọ ń ṣe ìkílẹ̀. Ẹ ṣe ilé tẹ̀sí ta ló ń sanwó ilé ẹ̀? Àwọn náà ló ń pẹ́ o. Àwọn bí ọkọ yín kọ́ṣọ́ máa ń wá àwọn ọmọ yẹn.
lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí wọ́n ti wá ti pẹ́. Tiwọn náà tó wọ́n gbọ́ ni ṣé ti gbọ́ ẹ mọ́ fún mi ní àwáwí lórí ètò tiwọn náà tó wọ́n gbọ́ ni ti pẹ́ ọmọ ìtàn ta láàrin ìsìn wọ́n ní 4-5 náà ta láàrin ẹyọ kan ẹ wá ní kí wọ́n á wò yín wọ́n sì kí ó tó kùn náà òbí mẹ́rin márùn fámìlì kan aláàrin ẹyọ kan tó bá rà á wọ́n fi sẹ́yìn mẹ́ta tàbí mẹ́rin 4-5 nígbà tó kọ́ mi tó wà mí kan tí mo fẹ́ lọ wò ẹnì kan ò lè bí sẹ́yìn kan wò ṣé ó wù yín kẹ́ ẹ kọ́ wọ́n ìwà àbí kí ìbéèrè yẹn sọ mo ní kí n bí èsì bísọ̀ wọn ní kí n lọ ẹ̀ kankan ọkọ yẹn jagun lọ́nà ayé náà ni ẹ rí i pé kò parí tí ń sìn lórí ìtọ́jú àwọn ọmọ sọ̀rọ̀ mi fẹ́ yẹ gbígbèsè kankan tó ti yẹ yín mà ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ọmọkùnrin àdìkẹ́ ṣe fún kọ́mọ̀gbọ́ sọ́wọ́ kó kẹ́rù ẹ̀ẹ́dẹ̀ máa pè é ẹ̀mí pátì ẹ̀ẹ́dẹ̀ máa rìn kúrò tó ti yẹ yín mà ó jẹ́ kó ọmọ tó ṣẹlẹ̀ sí náà ló máa jẹ́ ìpín ìgbà tó bá wá dé àti ìdẹ̀mọ̀ tí wọ́n ṣe báyìí o tí wọ́n ṣe báyìí o ṣó ti yẹ wá báyìí ṣe jẹ́ kí ilé yóò rí àmì àwọn ìṣẹ̀ṣà. 07048,897 07047,897. Hello. Hello. Ẹ kálẹ́ mà. Yes, sir. Ṣé sígun mọ̀dà ni yín mà? Not purchase, but already traveling from be 9 years ago. Kò dẹ̀ wá lé rárá. Ò ń gbọ́ yín mà. So, ó máa ń sanwó ní, ó dẹ̀ máa ń sanwó school àwọn ọmọ, but kò kí ń tètè ẹ̀mí kò lọ́dà ń pa tèmi rárá. Nígbà tó pé 5 years tó lọ, Dubai ló lọ, láti pé 5 years tó lọ. Ó sọ fún mi pé contract ń bá lọ sọ̀rọ̀ ó ti tán. Ipe bọ̀ ọ̀fun láǹfààní àti wálé, òun ò ní wálé. Ipe ò ti gba owó tó yẹ kó gba 1.something, ó ṣàgbà. So that time ṣàkó wálé. Bí 2 years kò sanwó orí, kò sanwó school, kò sí nǹkan kan. Ṣọ́ọ̀bù mi tí mo ti ń wálé náà ó ti run down, tó jẹ́ pé mo ń dáwó fi tajà ni. Ó dẹ̀ promise pé tó bá ti ríṣẹ́ padà, òun máa fún mi lówó padà, but kò ṣe nǹkan kan tó jẹ bẹ́ẹ̀. Tí wọ́n á tún béèrè pé ìgbà wo ló fẹ́ wálé, á ní tí láti mọ̀ pé mi ò lè dúró pé kí n kọ́ ọmọ lọ sí ọ̀dọ̀ mọ́mí o kí n máa bá tẹ̀lé lọ. Ó sì máa ń sọ̀rọ̀ ní bí more than 4 times náà. Ẹ lù mà. So mo á ní kí n bèrè pé kí ọdún nígbà tí mo ti rí ṣe ṣe èmi náà lẹ́ni tí mò ń dé ìsàkánná láì mo lẹ́ni tí mò ń dé nígbà tí mo ti rí ṣe ṣe pé ó kò sùn straight forward. Mo wá fẹ́ bèrè pé kí n ṣe fọ́ọ̀dún wáyé ṣe yẹ pé ó máa parí ó máa ṣe graduation SS3 ní mọ́ọ̀sì yìí báyìí. But second born wife 11 but second born wife kò rí bàbá rí. Ó ti pé 9 years plus tó ti lọ báyìí kò lè wálé. Ẹ lù mà. Wọ́n fẹ́ bèrè pé kí n ṣe ta. Ẹ lù mà. Ó tọ́dún mélòó báyìí tí ń tẹ́ ti date ẹnìkan tí ń báyìí ó tọ́dún mélòó? Just 4 years na after 5 years tó ti lọ. Tára yín ò gbà mọ́ ẹ̀ tó date ẹni yẹn. Ẹni yẹn náà lè ṣe láti 4 years back ń sìn àmọ́ tó tó méjì mẹ́ta. Bẹ́ẹ̀ni. Ẹni yẹn náà. Bẹ́ẹ̀ni sà. Ok ma. Ṣé ẹni yẹn ti wed ní ti àbí single guy ni? Single guy ni. Ẹ̀yin ti bí ọmọ mélòó? Méjì péré ni mo bí. Kò tí ì wed pé. Ó ti bímọ nígbà tó wà kẹ́kọ̀ọ́ ní ṣùgbọ́n mo yàn sí ọ̀dọ̀ sísá ló wà ní Abidjan. Ẹnìkan ló wà single man. Ó ti wá promise yín kó fẹ́ fẹ́ yín mà. Bẹ́ẹ̀ni ó ti ní àwọn family ẹ̀. Àwọn family ẹ̀ tẹ́wọ̀n kọ́ ẹ ti ní ọmọ méje. Bẹ́ẹ̀ni ó sọ fún mi pé mo ti bímọ. Ẹ má jẹ́ ká tanra wa lórí ètò yìí mà o. Ó sọ pé ẹ ti bímọ àbẹ́ ẹ ti bí ọmọ méjì mà. Ó sọ fún wọn pé mo ti bímọ méjì. Ó sọ fún wọn pé mo ti bímọ méjì. Fún bàbá àti ìyá ẹ̀. Mo ní bàbá ìyá nìkan lónìí. Ṣé ò ní àkọ́bí àwọn òbí ẹ̀? Lágbọ̀n. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ ìpé ẹ̀gbọ́n ọkùnrin àti obìnrin mọ̀ ìpé ọmọ méjì lẹ ti bí mà. Ṣé wọ́n mọ̀? Bẹ́ẹ̀ni wọ́n mọ̀. Wọ́n dẹ̀ mọ̀ ìpé ilé ọkọ lẹ́wà pé ọkọ yìí kan travel out ni. Ṣé wọ́n mọ̀ ṣá? Wọ́n mọ̀ bẹ́ẹ̀ o. Wọ́n mọ̀ yẹn àbí? Bẹ́ẹ̀ni. Màá sọ gbólóhùn kan báyìí ná àkọ́kọ́ nìyẹn. Ìwọ tó jọ́kùnrin tó ń gbọ́ mi mọ́ kò gojà rẹ o. Mọ́ kò gojà ara ẹ. Mọ́ kò gojà ara ẹ. Ìwọ tó wá jóbìnrin náà
mọ́kògùn ja ọmọ ọlọ́mọ òtítọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ló máa ń rí ẹ mọ̀jà kógun jara wá torí pa afẹ́ fara wa arábìnrin mi á sọ òtítọ́ ọ̀rọ̀ kan fún yín mà á dẹ̀ dákẹ́ gbọ́ ẹ kíbi tẹ́ ẹ parí ọ̀rọ̀ sí mo ti mú ọ̀rọ̀ yẹn ẹ má gbàgbé ṣé ọkọ yín ò ní àwọn family members kankan tó wà ní Nàìjíríà tó wà nílùú tẹ́ wà yẹn mà tí ẹ lè sọ fún wọn pé kí ló dé ọkọ mi ò wá láti 9 years back ṣé kò sí. mo ti bí wọn àwọn náà sọ pé kò sọ kankan pé ní kò sí ní pé mo ti rà yé àwọn ò tí rẹ̀ jẹ́ àtiwálé. ọlọ́run ti bá sọ̀rọ̀ pé mo ò tí rẹ̀ jẹ́. mo ti gbọ́ tí yín mà. tí àwọn yẹn bá gbọ́ pé ẹ lọ kú òun marriage yẹn báwo lọ ṣe wọ́n fè ṣé ẹ ti rí inú wọn tó ń sọ fún yín pé arábìnrin ẹ̀ mọ̀ tí ń dúró pẹ́ ọdún 7 8 9 ẹ̀ mà ti ń pẹ́ kí ló ṣẹlẹ̀.